Africa Content TV. Àárọ̀ bá ti lọ bá ń pa bàbá mi. Ọbẹ̀ ẹnjìníà Mùnírùdín ní mi o. Ẹ̀mí ìyá ṣe púpọ̀ ọdún láyé. Kábíyèsí. Ọmọ Báṣọ̀run Àwùrúwàyà. Ipò Àtàbà TV. Ọmọ olórogún ńlá. Ọmọ nídìí ọkùnrin bùtù. Ọkùnrin bùtù. Yẹ́wùkẹ́ láàrin obìnrin. Ọmọ ìrìn àjò mú nǹkan ẹ̀ dání. Òlásòósù ní gbájá. Mọ̀rọ́ lápẹ̀kù. Ọmọ fi gbàṣọwọ́ lákọ̀ọ́ mọ̀rọ́. Káwọn èrò yàwó abúná o, kábíyèsí òru gbogbo. Ọmọ olówó jọyè méjì kan. Ó jẹjẹ kúrẹ́wé. Ó tún jáwú jálẹ̀ ọba. Jagun aṣọ. Àdìkọ̀dájà. Ọmọ abẹ́rẹ́ mẹ́ta. Peter ń tẹ̀bọ̀. Ìkọ́ ṣe ìkọ́ tẹ̀. Ìkọ́ yòókù ní gbogbo ayé fi rán ọṣọ o. Ọmọ bọ́lá orogún láṣẹ ṣọ. Ọmọ bọ́lá orogún láṣẹ ṣọ. Ṣíwọ́ṣíwọ́ là ń ṣọwọ́. Dòdò ń dáwà mọ́ kí ẹ máa fi. Orúgbògbò, ọba ìmàlẹ̀, ọba aládé ẹlẹ́fẹ̀, olùlẹ́tẹ̀wúrẹ́ lọ́kẹ́mọ̀rú, ọmọ òrùmọ̀rọ̀, ọmọ adúródọ̀bà lọ́wọ́, ọmọ ìkọlápá okú, ọmọ àfikòkò náwó, kẹrù mọ́lẹ̀ ẹ̀wà àbùnà, ọmọ àjẹkọ̀bà ọ̀tọ̀ jẹ, ó jẹ ní gbẹ̀dísọ̀, ó jẹ ní ṣọ́gun dínú. Ọmọ aráyé màmá ọkọ̀ àmì ọlọ́kọ̀tọ̀ ẹ̀yẹ lọ ẹ̀rí. Ọmọdé kẹ́kẹ́ ìjẹ́jù. Ọmọ èkó kò ṣe wájú ọ̀rọ̀ bá mi. Ọmọ tó má bí wọ́n, ọmọ dàyọ̀kú sí wọn lára o. Ọmọ bèrè ó fẹ́ ìdáhùn, ó fi dáwọ́ lákàrà. Ọmọ kẹwàá olú èkémọdé òròmùsẹ ọmọ ṣoògùn ṣẹgbẹrùbí ọmọ aláyọ̀ nítọtílà gbogbo ọba ìmọ̀lẹ̀ kábíyèsí ọba nìyẹn òru gbogbo mi. Ọba dẹ́mi pọ̀ sí mú nírú mi Báṣọ̀run aláyọ̀ the first. Orúgbogbo ọ̀fìmọ̀rú ọmọdé lámìnà ní Adékúnlé ọmọ àbíbátù ní orí àrùn ọkọ lórí Mariam ní àtọ́mẹ́ yóò ṣe ìbí ní arókùn tá yóò ṣe bíbí ní arókùn tá ọmọ bá ní bó ṣe ò bẹ̀rẹ̀ àwọn àyà ọba. Ìyàwó orúgbòògbò àdìmẹ́yà àyàbá. Ó mà ṣe ó mẹ́rẹ̀ àwọn àyàbá. Ìyàwó orúgbòògbò ó ṣe mẹ́rẹ̀ àwọn àyàbá. Babadé Bàbọ̀, Babadé Wálé, Baba Yétúndé, Babadé Ọlá, Babolúwa Yọmí, Babolúwa Kẹ́ ẹ̀mí Bàbá Adébísí. Kábíyèsí orúgbòògbò mi. Mẹ́rẹ̀ àwọn àyàbá. Bàbá ẹnjìníà mẹ́rin o. Mẹ́rẹ̀ àwọn àyàbá. Mẹ́rẹ̀ àyàbá rúwọ́ ìjọ lọ́ba ìjọ.
olórí Mariam ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ bàbá adébámbọ̀ ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ olórí Mariam ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ Mariam ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá ìjọ ayọ̀bá tó gbà ìjọ yorùbá ìjọ ayọ̀bá tó gbà ìjọ yorùbá ìjọ ayọ̀bá tó gbà ìjọ yorùbá ìjọ ayọ̀bárúwọ̀ ìjọ yorùbá bọ́tà o wàbọ́tà o wàbọ́tà o Mariam màmá wa wàbọ́tà ọ̀yà wọlọ́lọ́ wọlọ́lọ́ olórí Mariam bí ayáde mi kọ sí o wà fẹ̀mí ní arákùtayọ̀ wà mú sòfò wà lé mi o wà bọ́tà sísí ọ̀yọ́ ẹ̀yọ́ wà fẹ̀mí ní arákùtayọ̀ wà mú sòfò wà lé mi o wà bọ́tà sísí ọ̀yọ́ ẹ̀yọ́ olórí Mariam lọ́lọ́lọ́. kábíyèsí ọba débi pọ̀ sí ọba Munirudeen aláyọ̀ the first ọ̀la bàbá dé bàbá bàbá dé wálé bàbá Yétúndé bàbá Adéọlá bàbá Olúwayọ̀mí bàbá Adékẹ́mi Olúwakẹ́mi bàbá Débísí dansaki mọ́ kí ẹ bá mi kábíyèsí òru gbogbo àwọn Arẹ́gbẹ́ṣọlá mìíràn òfò. Ìjáyà ní kí ẹ lọ ṣe Ṣẹ̀rífátù ní kí ẹ Bídèmí ayaba Ṣẹ̀rífátù ní kí ẹ ayaba Arẹ́gbẹ́ṣọlá Ráúfù ní kí ẹ Ráúfù Arẹ́gbẹ́ṣọlá ọlọ́mọge skipi skipi. Èní la ṣe 70th birthday kábíyèsí ọba Munirudeen ní ọmọ Báṣọ̀run Chief Mrs. Wúràọlá Ògúnṣọlá Òkèṣọlá yèyé ọba Ìmọ̀rú kábíyèsí ní kíyẹ Wúràọlá Òkèṣọlá kábíyèsí ọba Munirudeen ní kíyẹ Wúràọlá Wúràọlá Òkèṣọlá mi Wúràọlá. ọmọ alájà Musili Atu Àbẹ̀kẹ́ Òkèṣọlá wo kíyà o Wúràọlá.
ọba Múnírù ní kí ẹ wúrà ọ̀la. ọba Múnírù ní kí ẹ wúrà ọ̀la. yèyé ọba sáré wúrà ọ̀la. ọmọ Músírì àtù wúrà ọ̀la. wúrà ọmọ Músírì àtù wúrà ọ̀la. yèyé ọba sáré wúrà ọ̀la. yèyé ọba sáré wúrà ọ̀la. orúgbogbo ní kíyẹ wúrà ọ̀la. ọba débi pọ̀sí Múnírù ní kíyẹ wúrà ọ̀la. Báṣọ̀run àgbàlagbà oyè ìtọ́lá wúrà ọ̀la. yòòyè ọba wúrà ọ̀la ẹ̀kọ́ àdúrótì kábíyèsí olùgbogbo mọ́ kí ẹ bá mi. Sa Òkèṣọlá baba boys ọkọ̀ wúrà ọ̀la. Sa Òkèṣọlá baba boys ọkọ̀ yèyí ọba. Òkèṣọlá mi máa wọlé bàbá wa ẹkú àdúrótì kábíyèsí mi mú nírú olùgbogbo òru tí mo rú kábíyèsí mo kì í gbogbo àtọ bàbá wa kò pẹ́ fún mi bàbí. Sa Òkèṣọlá ẹkú àdúrótì ọkọ̀ wúrà ọ̀la. èmi la ṣọjọ́ bí happy 70th birthday kábíyèsí ọba Múnírù dìní mi olùgbogbo òru tí mo rú àwọn kábíyèsí Àwùjalẹ̀ ọ̀gbàgbà dé tọ̀nà Àwùjalẹ̀ sí kiri kábíyèsí mo kí ẹ bá mi. kábíyèsí olórí Lámọdí níjẹ̀bú ṣùwọ̀mí olórí Lámọdí níjẹ̀bú ṣùwọ̀mí máa wọlé mọ́ra bá ọba Sálísù kó o bá mi kí àwọn ẹsẹ̀ ọba èjì ọba ẹ ṣeun kábíyèsí ìtẹ̀lẹ́mọ̀yẹ ẹ̀ẹ́dẹ́sọ̀ mi máa wọlé ẹ̀ mọ́ra ayata Àwùjalẹ̀ tó nígbà fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ojúṣàgbọ́lá mi ọ̀gọ́jì bàbá mi ń kọ́ wọn náà bẹ ní Saudi abádùn wá sílé ẹ̀dùn kú oríire tọjọ́ bí kábíyèsí ẹ̀mí yín á ṣe kú kọ́ ẹ̀. Afọláṣadé Afọláṣadé olùgbogbo ní kí ẹ Afọláṣadé Ṣadé ayámóye kẹsàn Afọláṣadé ìwọ kan náà ìyàwó orúgbòògbò Afọláṣadé Ṣadé. Afọláṣadé Afọláṣadé ayatollah emoye kẹsọ Afọláṣadé Afọláṣadé ayojú ṣàgbọ́lá ọ̀gọ́ yìí Afọláṣadé ayojú ṣàgbọ́lá ọ̀gọ́ yìí Afọláṣadé bàbá ọkọ ẹ ló ń kí Àyìndé wá sí ìhù Afọláṣadé máa wọlé máa rọra olórí. ọmọ ṣì ìbọ̀sọ̀ máa wọlé ló ṣe.
àìní ara máa ń bí. àìní ara máa ń bí. gbogbo àwọn ayọba gbogbo àwọn ẹṣin ọba gbogbo wọn dúró sẹpẹsẹpẹ máa wọlé arólé máa wọlé mọ́ráfà Bíọ́dún máa wọlé akitẹ Bíọ́dún fáàrí mi máa wọlé Abíọ́dún. Bíọ́dún fáàrí. Bíọ́dún fáàrí. ọmọ fáàrí mi níjẹ̀bú Òde. Bíọ́dún fáàrí. architect Abíọ́dún máa wọlé. Bíọ́dún fáàrí. Arólé mi máa wọlé. Bíọ́dún fáàrí. architect Bíọ́dún máa wọlé. Bíọ́dún fáàrí. àwọn tèmi Àyìndé Wàsíù. Fáàrí. architect Bíọ́dún máa wọlé. Bíọ́dún fáàrí. architect Abíọ́dún fáàrí mi níjẹ̀bú Òde. Bíọ́dún fáàrí. Arólé ò kárẹ̀. Fáàrí. Arólé ò kárẹ̀. Bíọ́dún fáàrí. Afọwọ́yalé ò kárẹ̀. Fáàrí. Architect Abíọ́dún máa wọlé. Bíọ́dún fáàrí. Mo recognize presence bàbá wa. Ọmọ bá máa wọlé ẹ̀ mọ́rábà. Ọ̀túnba. Fìdípàtẹ́ máa wọlé mọ́rábà. Ọmọ bá máa wọlé mọ́rábà. Wàhábì ọmọ ṣì inú sí. Wàhábì máa wọlé bàbá wa. Olórí Lámọ́dí. Ìyá wa máa wọlé mọ́rábà. Bẹ́ẹ̀ bá délé ẹ bá mi kí kábíyèsí. Kábíyèsí ọba Lámọ́dí. Bíjàbù ṣìwọ̀ òkì. Ọmọ bá máa wọlé ẹ mọ́lá bá bàbá wa. Ọmọ Àwùjalẹ̀ máa wọlé fìdí pọ̀tẹ́ mọ́lẹ́ ní. Olórí Bíọ́dún. Ìyáwó àbìbí àkọ́mọ́ ẹni. Àkọ́mọ́ ọmọ ṣì inú sí àwọlẹ̀ bàbá wa. Àkọ́mọ́ àdé àkọ́mọ́ àdé. Ọmọ alákàtà ń pò mí máa wọlé. Àkọ́mọ́ àdé. Ọmọ alákàtà ń pò àkọ́mọ́ mi máa wọlé. Àkọ́mọ́ àdé. Àkọ́mọ́ mi yàrá bí. Àkọ́mọ́ àdé. Ẹ̀gbọ́n bọ̀dé ọmọ ṣìnú sí. Àkọ́mọ́ àdé. Ẹ̀gbọ́n Kàmọ́rù ọmọ ṣìnú sí. Àkọ́mọ́ àdé. Ẹ̀gbọ́n Túndé ọmọ ṣìnú sí. Àkọ́mọ́ àdé. Àkọ́mọ́ mi yàrá bí. Àkọ́mọ́ àdé. Àkọ́mọ́ mi yàrá bí. Àkọ́mọ́ àdé. Ọmọ bá fìdí pàtẹ máa wọlé mọ́ràbà. Àkọ́mọ́ àdé. Ojúṣàmọ́lá ló ń kí Àyìndé Wàsíù. Àkọ́mọ́ àdé. Ilé ló bọ́ láwà bí. Àkọ́mọ́ àdé. Àkọ́mọ́ ṣé bí ilé ló bóyè. Àkọ́mọ́ àdé. Ọmọ alákàtàǹkó ṣé bí ilé ló bóyè. Àkọ́mọ́ àdé. Àwọn kábíyèsí Àwùjalẹ̀ sí kìlù. Àkọ́mọ́ àdé. Àkọ́mọ́ níyàwó bí. Àkọ́mọ́ àdé.
má fi ní bàtẹ̀ akọ̀mú mi yá mi. Àkànmú ẹ̀gbọ́n sáké orí ló níṣe. Àkànmú Adé. akọ̀mú ẹ̀gbọ́n sáké orí ló níṣe o. Àkànmú Adé. ẹ̀gbọ́n barista Túndé orí ló níṣe. Àkànmú Adé. ọmọ torí ló níṣe. Àkànmú Adé. akọ̀mú mi yá mi. Àkànmú Adé. Olùṣàgbọ́lá ló ń kí Àyìndé wá sí ìhù. Àkànmú Adé. ọmọ Bárúwọ̀ àìjọ. Yorùbá níjó. ọmọ Bárúwọ̀ àìjọ. Yorùbá níjó. ọmọ Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. ọmọ Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. Bíọ́dún aya Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. aya Báṣọ̀run aya Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. aya Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. Bíọ́dún kíni bolo kejì bolo Àgọ́lọ́ ń gbogbo ìjó Yorùbá níjó. Bíọ́dún kíni bolo kejì bolo Àgọ́lọ́ ń gbogbo ìjó aya Bídèmí aya Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. aya Báṣọ̀run aya Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. aya Bídèmí aya Bárúwọ̀ Ìjó Yorùbá níjó. kábíyèsí ọba Lámọdí ọba Sálísù Ìjẹ̀bú Ṣùọ̀ kábíyèsí ọba Lámọdí Ìjẹ̀bú Ṣùọ̀ mi ọmọ pẹ̀tù àyíramọ́sá àyàgbé kan dẹ̀mọ́ kí kábíyèsí Ìjẹ̀bú Ṣùọ̀ mi ọba Sálísù Lámọdí Ìjẹ̀bú Ṣùọ̀ mi máa wọlé mọ́ra àbá àwọn àwùjalẹ̀ sí ìkírù kábíyèsí yóò ṣe. ọba Sálísù máa wọlé Ìjẹ̀bú Ṣùọ̀ mi kábíyèsí gbogbo kó gba ilá Ìjẹ̀bú Ṣùọ̀ mi ọmọ pé tú àyíra máa sá ẹni ò bá má ìrà ó fọwọ́ rà á náwó ó jọmọ bí ó jọmọ ọba Sálísù máa wọlé o àwọn àwùjalẹ̀ sí ìkírù àwọn ọbàdé tọ̀nà ó kí ẹ máa fi Ìjẹ̀bú Ṣùọ̀ ó kí ayébù màwí ẹ̀gọ́ àtàyà kábíyèsí pé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà ó kí ẹkú àdúró tì àyàgbé gọ́ndẹ̀ ó ṣe àyàgbé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà kó má bá mi kọ́ bá àyàgbé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà kó má bá mi kọ́ bá. àyàgbé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà kó má bá mi kọ́ bá àyàgbé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà kó má bá mi kọ́ bá. àyàgbé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà kó má bá mi kọ́ bá Àyàgbé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà kó má bá mi kọ́ bá. àyàgbé tó yẹ ṣe. àyàgbé tó yẹ ṣe. àyàgbé gọ́ndẹ̀ lọ ṣọ̀ṣà o. Fẹ́mi olórí ọba ṣé bá mi tọ́jú ọba Abdulrasaki mi Adénúgbà o Èbúmàwé àgọ́ o ayàtọ̀ Èbúmàwé àgọ́ o
olórí fẹ́mi rẹ̀ mi. àwọn olórí Èbúmàwé lẹ́nìkan kí wọn náà mú jójó. Délé kẹbá mi káwọn kábíyèsí ẹ lólú ayé fújì ló ń fòun ránṣẹ́ Adékòrò ọba kẹ́mi kí wọn náà mú jójó olórí kẹ́mi kí wọn náà mú jójó lẹ́nìkẹ́ kí wọn náà mú jójó ayábàdúrà sàkí mi. Ọba dé ẹnu gbà o ẹkú àdúrótì olórí Mariam ayàtòrú gbogbo ayàdẹ́mi pọ̀ sí ọba Mùnírù mi olórí Mariam àwọn olórí gbogbo wọn ní kí ẹ látòrí olórí Kẹ́mi. Aya kábíyèsí adé tọ́nà. Aya tí báyìí ní Àwùjalẹ̀ sí kìlú ọba. Ẹ̀mí bẹ́ẹ̀ tí ẹ bá ń já. Adékòrò ló ń kí ẹ mọ́kànlá Àyìndé. Ó jẹ́ kojú pa ẹrẹ́ gbà o. Èbúmàwé àgọ́ o. Èbúmàwé àgọ́. Bẹ́ẹ̀ni kẹ́ olórí mi, ó bá délé. Bẹ́ẹ̀ni kẹ́ bá mi kí kábíyèsí, Abdulrasaki mi, ọba dé ẹnu gbà o. Olórí, ẹ̀yin ayọ̀bá ládé, mo kí yín. Ayé àtẹ̀lé ìwé ìkẹ́sọ̀ máa gbọ́ bí wọ́n ṣe wí. Olórí jẹ́ mi ò ṣeun. Ayábàdúrà sàkí mi ọba dénú gbà o. Olórí kábíyèsí ìpèlè wáyé kẹ́ẹ̀ṣọ́ mi ọba pẹpẹ lórí ẹ̀gbẹ́ o. Àwùjalẹ̀ kò ní gbà o. Ó jẹ tẹ̀lé mọ́ ìkẹ́sọ̀, ó tún jẹ Àwùjalẹ̀. Ọba lọ́nà méjèèjì mi. Ó bá délé bá mi kí kábíyèsí. Happy birthday to you. Ẹni ẹ ṣe pọ̀ ọdún láyé. Kábíyèsí mi Kàsálí. Ìtẹ̀lé mọ́ ìkẹ́sọ̀ kó pẹ́. Adékòrò èmi ló ń kíyà o. Ọmọdún sápálá ọ̀gọ́jì ọba tó wò pé yíyẹ. Kábíyèsí mi Kàsálí. Ọba Kàsálí ó ń bẹ nílùú Mọ́kà Agbárewálé. Ọmọ lọ́jọ́ bí kábíyèsí ẹ̀mí yíyá ṣe kú pa ẹ̀ ọba Kàsálí. Àwọn kábíyèsí Àwùjalẹ̀ sí Ìkirù ọgbà bá dé tọ̀nà bàbá wa. Kí ló dún? Ìwà dún. Kí ló ń kù? Ìlú wa ló ń kù bí òjò. Ayápẹ̀tù Àyìnlá ẹni ò bá máa ìrà ayé Sálísù kó lọ fọwọ́ la náwó ó ń jọmọ bí òjò ọmọ o. Ayápẹ̀tù ẹ̀sọ́
kí ló ń dún orí wa ló ń dún. kí ló ń mú. Ìlú wa ló ń kú bí òjò. ó dàgbà jẹ́ olúwa rẹ̀ fújì o. Àwọn ìsídèlé o. àwọn ìsídẹ̀lẹ̀ o. Ayé kú àwọn ìsídèlé o. ọba kábíyèsí ni mò ń nírú orúgbòbò. bàbá mi kò pẹ́ fún mi àmì o. bàbá adébámọ̀ awọ́lá àwù fún mi arẹ́gbẹ́sọlá. aláwọ̀ nàbí tó dá yín pọ̀ máyà yín. ẹ tọ́jú kábíyèsí adé tọ̀nà. ọ̀gbàgbà àwù jalè.